ìyàwó mi ló kú lójú wàhálà sí mi lọ́rùn ẹ̀ ní ìlú ẹgbà mi. Ìyàwó mi ló kú lójú wàhálà sí mi lọ́rùn ẹ̀ ọmọ Nàìjíríà ẹ̀ ṣàánú fún mi. Lágbára Ọlọ́run ẹ̀ nínú pé èèyàn lọ́rùn kò di wàhálà sí mi lọ́rùn. Ìyàwó yín ló kú ló di wàhálà sí yín lọ́rùn. Ṣẹ́yìn lẹ pa ni àbí èèyàn kan ló pa sí yín lọ́rùn? Báwo ló ṣe ṣẹlẹ̀ pẹ̀lú ìyàwó yín tó kú? Báwo ló ṣe ṣẹlẹ̀? Kí lẹ mọ̀ ń pa ẹ̀? Àkọ́kọ́ kí ló kọ yín? Abíọ́dún Adébàjọ ni mò ń jẹ́. Ọmọ ìlú wo ni yín? Ọmọ Ìjẹ̀bú ni mí. Ìjẹ̀bú. Báwo lọ̀rọ̀ ìyàwó mi ló kú ṣe di wàhálà sí yín? Ṣẹ́yìn lẹ pa ìyàwó yín tó kú ni? Ẹ sọ̀rọ̀. Èmi kọ́ ni mo pa o. Báwo ló ṣe ṣẹlẹ̀? Inú ilé lájọ wà o. Àjọ wà nínú ilé ni mo gba fóònù ẹ̀ pé kó jọ kó fún mi ní fóònù ẹ̀. Lọ́rọ̀ kan ó ṣàsọ fún mi pé òun fẹ́ tọ̀. Ìgbà tó sọ pé òun fẹ́ tọ̀ ó lọ tọ̀. Nígbà tó lọ tọ̀ ló sọ fún mi pé òun ò lè dìde mọ́. Bí ó sọ pé òun ò lè dìde mọ́ mo gbé dìde. Tílẹ̀ tó mọ́ lọ́jọ́ yẹn mo gbé tó ẹ̀mẹ́je sẹ́màrún. A ṣàgbé lọ sí hospital kan lólówó tẹ̀dù. Ìgbà tá a dé lówó tẹ̀dù lọ sọ fún wa pé ọlọ́tún rí fáwa lọ sí hospital kan ní Ṣàgámù. Láti Ṣàgámù láti dá padà wá sílé. Ará ilé ẹjọ́ ẹ ṣàánú fún mi. Báwo ló ṣe wá kú? Kí ló ṣe ṣẹlẹ̀ pẹ̀lú? Kí lẹ bá wá bí gangan? Kí lẹ fẹ́ káwọn ọmọ Nàìjíríà ṣe? Ìrànlọ́wọ́ ni mo fẹ́ káwọn ọmọ Nàìjíríà ṣe fún mi lórí ẹ̀. Bí báwo? Nítorí pé kí ni àwọn ẹbí ẹ̀ ti dìde. Wọ́n dẹ̀ dìde tì mí. Wọ́n ní pé mi ò sanwó orí ẹ̀. Pé bí mo dẹ̀ ṣe sanwó orí ẹ̀ wípé a gbúdọ̀ gbé wá sílùú. Owó àti gbé lọ ìlú àti ṣe everything ni mo wá kiri báyìí. Ìlú wo ni ìyàwó yín? Ọmọ Ògójà ni. Ọmọ Cross River. Cross River. Bẹ́ẹ̀ni. Ok. Ṣé ó bímọ fún yín? Ó bímọ mẹ́ta fún mi. Ó bí ọmọ mẹ́ta fún mi. Ti dẹ̀ tí ì san nǹkan orí ẹ̀. Mo ti sọ. Ẹ̀wọ̀n wa ṣé torí bẹ́ẹ̀ tí ì san bàbá yẹn má sunkún ẹ má sunkún ẹ ní sùúrù ẹ gbé ojú kámẹ́rà jáwọn èèyàn orí yín ẹ má sunkún. Ṣé torí pé ẹ tí ì san nǹkan orí ẹ̀ làwọn ẹbí ìyàwó yín ṣe ní kẹ́ ẹ pé wá ní àbí bí kọ́ṣọ̀ tí wọ́n nílùú wọn nìyẹn? Wọ́n ní kọ́ṣọ̀ tí wọ́n nílùú nìyẹn pé torí mi tí ì sanwó orí ẹ̀. Kí wá ní kí ni ọmọ Nàìjíríà ní ṣe pẹ̀lú? Kọ́jọ kọ́ ràn mí lọ́wọ́ ni kódà á ti lọ embalmment owó tá a fi embalmment 150,000 ni ó wà mọ́ṣúárì báyìí. Mọ́ṣúárì ní Ṣàgámù. Ní Ìbàfọ̀ bíbáyìí ló wà sà lẹ́yìn police station bíbáyìí níbẹ̀ ló wà sà. Kódà nísìnyí báyìí wọ́n sọ pé a máa ra pósí a máa ra owó mọ́tò tá a máa fi gbé lọ almost 2 million ni wọ́n pè. Kí ló dé? Wọ́n lówó tá a máa fi owó mọ́tò owó pósí a dẹ̀ máa ra aṣọ fún òkú a dẹ̀ máa ṣe necessary thing tó yẹ ká ṣe náà láti ṣe owó orí ẹ̀. Wọ́n fẹ́ ṣe wedding wọ́n fẹ́ ṣègbéyàwó fẹ́yìn méjèèjì pẹ̀lú bó ṣe kú yẹn ni. Ó dà bẹ́ẹ̀ sà. Ìlú wo lẹ pè é? Ọmọ Ògójà ni. Kí ni wọ́n fẹ́ kọ́ ọmọ Nàìjíríà ṣe fún yín? Ọmọ Nàìjíríà jọ̀kọ́ ràn mí lọ́wọ́. Gbàgede àgbo ni wọ́n fún yín pé kẹ́ ẹ fi gbókùú wá. Ọ̀sẹ̀ méjì ni wọ́n fún mi sà. 2 weeks. Bẹ́ẹ̀ni. Ni wọ́n fún yín pé kẹ́ ẹ fi gbé òkú ìyàwó yín wá. Bẹ́ẹ̀ni sà. Anyway, ìrànlọ́wọ́ owó lẹ bẹ́ lọ́dọ̀ àwọn ọmọ Nàìjíríà láti lè gbé òkú yẹn lọ ralẹ̀ fún níbi tí wọ́n ṣe é ṣe. Ọmọ Nàìjíríà jọ̀kọ́ ràn mí lọ́wọ́ ni iyekíye tọ́mọ Nàìjíríà bá ní láti fi ràn mí lọ́wọ́ kó jọ̀kọ́ ṣàánú fún mi. Ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹ̀yin tí bàbá lábúlé ìjọba ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ tí ìyàwó yín ò ní kú ọmọ yín ò ní kú ọkọ yín ò ní kú ẹ dákun ẹjá dìde ọ̀rọ̀ máa yìí wọ́n ti lọ yan àgbọ̀n níbi tí ọwọ́ wọn ti ṣe kinní tọwọ́ wọn ti kápẹ̀rẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣàánú wọn ẹ bá wa ṣòwò sí òpè yìí 80 68 33 02 36 lẹ́ẹ̀kan sí 80 68 33 02 36 gbogbo wa ò ní sopó lójijì ẹ dákun ẹjá àrùn máa yìí lọ wọn lọ́sẹ̀ méjì péré òun ni wọ́n fún àwọn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọmọ wa ò ní kú ìyàwó wa ò ní kú ọkọ wa ò ní kú ẹ ṣé.